dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti ń gbọ́ mi, gbogbo ibi tẹ́ ti ní àǹfààní àti máa rí mi. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Kí mo mú wá nírọ̀lẹ́ yìí, òun ni oògùn ọmọṣẹ́. Oògùn ọmọṣẹ́, bá a ṣe lè ní ọmọṣẹ́ ní ibùtajà wa àbí ṣọ́ọ̀bù, bóyá wẹ́dà ni wọ́n, oníṣẹ́ ọwọ́ bíi tailor, hairdresser, mechanic, àbí ó dá ọjà lẹ̀, ò ń wá èrò tó bá lo iṣẹ́ yìí, ọmọṣẹ́ á sú ẹ, wọ́n máa bò ẹ́ ní bí ilé aládìí. Gbìyànjú ẹ̀ wò kó fúnlé láàbọ̀. Kí ni nǹkan èròjà, kí ni nǹkan tẹ́ máa bá mi wá? Ẹ lọ bá mi wá agbárí ẹṣin, agbárí ẹṣin, ẹ wá ilé aládìí, ẹ wá ilé ikán, ẹ bu ilé aládìí tòun tadi, tòun ti kòkòrò ń, ẹ bu ilé ikán pẹ̀lú àwọn kòkòrò ikán. Ọmọ ayò tán ti ta dáadáa bíi mẹ́rin márùn-ún ó ti tó. Abẹ̀bẹ̀ tán ti fi fẹ́ra rí, tán ti fi fẹ́ra dáadáa. Ewé abéròdé fẹ̀, báwo ni ṣíṣe ẹ̀? Ẹ gún gbogbo ẹ̀ pọ̀ pátápátá, ẹ pò ó mọ́ṣẹ, ẹ wá fa ọṣẹ náà sí orí agbárí ẹṣin. Inú agbárí ẹṣin lẹ́tì máa bu ọṣẹ náà fi wẹ̀ tẹ́ bá ti ń lọ sí ibi iṣẹ́ yín. Ẹ lè bu díẹ̀ síbi iṣẹ́, tẹ́ bá débẹ̀ láàárọ̀ ẹ fi fọwọ́ pẹ̀lú àníyàn yín, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ rọ́mọṣẹ́ á sú yín. Ẹ mọ̀ pé lásìkò tá a wà yìí kò sọ́mọ tó fẹ́ kọ́ṣẹ́ mọ́, ṣùgbọ́n ọgbọ́n lára yín dá. Ẹ yìn mí pé yes, wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. Bí mo ṣe máa ń sọ, ẹ má gbàgbé àti like, comment, share. Ẹ follow mi, ẹ subscribe to my YouTube channel. Ìyún gangan ni àgúnmu owó. Ẹ ṣé mo dúpẹ́. Ire o.